الحمد لله الذي جعل خاتمة الطاعة عيدا وفضل أمة الإسلام على سائر الأمم كرما منه وتفضيلا. الحمد لله الذي سهل لعباده عبادته ويسر ووفاهم أجورهم من خزائن وجوده وأوفر ومن عليهم بأعياد تعود عليهم وتتكرر. الله أكبر 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 كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا. لا إله إلا الله ولا نعبد إلا إياه مخلصين له الدين ولو كره الكافرون. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله تفرد بالتدبير وكل شيء عنده بأجل مقدر. وأشهد أن محمدا عبده ورسوله ذو الوجه الأنور والجبين الأزهر أفضل من تعبد لله وصلى وصام وزكى صلى الله عليه وعلى آله وأصحابه سباقين إلى الخيرات ونعم صحبه والمعشر وعلى التابعين لهم بإحسان في كل زمان ما بدا فجر وأنور وسلم تسليما كثيرا. الله أكبر الله أكبر الله أكبر كبيرا. لا إله إلا الله ولا نعبد إلا إياه مخلصين له الدين ولو كره الكافرون. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد. adúpẹ́ fún Ọlọ́run lọ́rọ̀ bá tí ó ṣe ìwà ní ààyè yìí tó ṣe ní ìrọ̀rùn fún wa. adúpẹ́ fún ọba náà. Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar walillahil hamd. ọlọ́ọ̀bá tí ó kẹwa tí ó síwa mọ́ ìkànnà tí ó wà ní ààyè tá a wà yìí tá a wá dúpẹ́ fún ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tí ó jẹ́ kí a parí abẹ̀rẹ̀ oṣù Ramadan nírọ̀rùn ó tún wá ṣe ìparí ẹ̀ náà rọrùn fún wa tá a wá ń dúpẹ́ fún ọlọ́ọ̀bá ní òní pé ọlọ́ọ̀bá dúpẹ́ fún ọ. Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar Allahu akbar lillahil hamd. a ṣe ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam Allahumma salli ala Muhammad wa sallim. ẹ̀yin mùsùlùmí òdodo, Allah subhanahu wa ta'ala ó ṣe ọjọ́ òní fún wa láti wá ṣe ìgbìtóbi fókọ rẹ̀ àti láti wá dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala ipe Ọlọ́run ṣe ìmúkansẹ́nú àwọn òfin rẹ̀ ó ṣe rọrùn fún wa a tó wá péjọba yìí walhamdulillahi rabbil alamin. ẹni gbọ́n alápọ̀lẹ́ jẹ́lẹ̀ mọ̀ pé orí tọ́lọ́run ṣe fún àwọn pọ̀ sí ọgbọ̀n tó fẹ́ gbà àwẹ̀ Ramadan lórí ìgbà bí gbogbo ẹ̀nà fẹ́ gbà abẹ́ẹ̀kọ́ àmọ́ kìí ṣe gbogbo ẹ̀nà tó fẹ́ gbà lórí ìgbà. ẹlòmíì ń bẹ́tẹ́ pé ńgbà ọbọ̀ ti ṣàdúrà tó pé àwọn sáfẹ́ kó sì yọ bá wa kọ́ bá wa kò kà sámú o ó sì bẹ́ẹ̀ tágbà àjọ bẹ̀rẹ̀ pé ò lè parí ẹ̀ tó bá wá ṣàánú àwa tá a rí parí kí ló yẹ ká ṣe alhamdulillahi rabbil alamin. wọ́n yọ àánú kẹ́ẹ̀rẹ́ o wọ́n yọ àánú kẹ́ẹ̀rẹ́ o wọ́n yọ àánú kẹ́ẹ̀rẹ́ o kí ká lè mọ dúpẹ́ fún ìwọ Ọlọ́run ká lè mọ dúpẹ́ fún ọ mọ́ wá sílé ní àgbàmọ́ fún wa ìwọ Ọlọ́run. lẹ́gbẹ́ ọ̀mọ́ pẹ̀lẹ́ in tí àwọn àfà tí a sọ ní dáadáa níbi ọ̀rọ̀ tó jẹ mọ́ ìwáàsí ọ̀pọ̀ ṣùgbọ́n ètí ọ̀jẹ̀ bí ìwáàsí fún wa tí wọ́n fẹ́ ká mú kò ń bí báyìí lónìí báyìí ọlọ́ba yóò gba gbogbo ìjọsìn wa lẹ́sẹ̀ fún wa. ó pín sí oríṣìí méjì. àkọ́kọ́ wáàsí gbogbogbò ó náà ní wípé ẹ̀yin ọmọ ìyá mi nígbà tọ́lọ́run ti wá ṣàánú wa tí ìsọgbọ́n wa la fi gba àwẹ̀ tọ́lọ́run ní àríṣẹ́ náà gbà rọrùn Ọlọ́run tó ṣàánú wa gbogbo tọ́lọ́run ọba ọ̀fẹ́ àtúnjìnà sí ní àárín oṣù kan yìí. àwọn ọmọ ìyá mi kò wá bójúmu o kwájú pé níta tó a máa fi dúpẹ́ fọ́lọ́run ní pé ẹsẹ̀ ibi tó ti lóò nítorí olóò sí láburú mọ́ mọ́ sí kíni padà bẹ́ẹ̀ mọ́ ó ti fọtí ilẹ̀ tó olóò mutí mọ́ torí pọ́n gbá àwẹ̀ wọ́n ti wọ́n tó àárín oúnjẹ ọtí mọ́ o wọ́n bá wọn tí ń mutí mọ́ bá rìn mọ́ o wọ́n tó fọtí ilẹ̀ tó ti ní bọ́ọ̀mù tí rìn ọ́ padà tó mú padà o
ọlọ́wọ́ ṣe sìnà mọ́ ìwọ àtàwọn àlè dágbére fúnra yín fọ́sù kan wò jọjẹ gbére láíláí ẹ mọ́ mọ́ra yín mọ́ ọmọ ìyá mi ọjà aburú ni kéèyàn mọ́ ìyá àlè mọ́ tọ́lọ́n ti wá ṣàánú ẹ̀ tọ́lọ́n ti yọ ń bẹ̀ láàrin oṣù kan wò tó fẹ́ fẹ́yàwó lọ fẹ́ ń tọ́ fẹ́ kọjá mẹ́rin ìsìlámù fún láǹfààní ẹ̀ ó sì máa gbádùn gbèsè ayé rẹ̀ lọ́pọ̀ máa lọ mọ́ kó fáwọn tí ẹ pé ọlọ́mù star wọ́n kàn sọ́ dúró sí ní lẹ́yìn kan tí wọ́n máa ṣe sìnà yóò dòrò sí kẹ́yìn náà ní ọlọ́mù sí alóòrò sí o ọmọ ìyá mi mo ti alóò ṣe sìnà mọ́ wo mọ́ ọjà tí bá ṣe tí ó pé èèyàn oníkọ́ lọ mú ọmọ ìyá mi mọ́ sí owó tí èèyàn sọ́ ti ń bẹ̀ ọmọ ìyá mi mọ́ tó ti dágbére fáwọn àwọn àbàjẹ́hùn fi ilẹ̀ mọ́ sí mọ́ àtúndágbére fáwọn àwà míì náà tí ọ̀dá nínú àwẹ̀ tẹ́kẹ́ bá sàyídá sí ìyàn yóò dàkẹ́ òní bú kí ló rí ọpẹ́ àpọ̀ tí bá ti pàrẹ̀ tí bọ́ gbà ọmọ ìyá mi àwẹ̀ parí mọ́ padà bẹ̀ mọ́ wọ́n bú yẹn mọ́ kí ló fẹ́ mú bí èbú tí bá bùnú Muslim fòsó ọ̀kẹta lò kúfọ̀r àbíọ̀sán láti sọpá náà rẹ̀ pé kí ọmọ bú yàn mùsùlùmí tá ń bú yàn tẹ́lẹ̀ mùsùlùmí kẹ́ tí wọ́n bú ọmọ ìyá rẹ̀ àpòkí ni sẹ́yọ̀ tó wọ́n fẹ́ padà sí ilé pòkí ìbí mọ́ tó ti yọ ń bẹ̀ tó jẹ́ pòkí ìdí 30 days fọ́tò padà bẹ̀ mọ́ ìyá mi bẹ́ẹ̀ náà làwọn ìwòkúwò tó bá róbìnrin ọkà ọ̀rẹ́ júlẹ̀ torí pọ́n gbáwẹ̀ mọ́ tó padà bẹ̀ mọ́ ọmọ ìyá mi lẹ́kún ní jẹ́ pé rọ́tọ̀tọ̀ parí hun jọ́jẹ́ tí ó gbé ọ sókè tó ò ní wálẹ̀ mọ́ ọmọ ìyá mi wọ́n ti láàwò òkú mọ́ ní ọgbọ̀njọ́ àti jáde ń bí sí àti kọ́sí àti fúrí inú àti yege bá nù kí wọ́n tó kù ká máa wà bẹ́ẹ̀ dá ká máa jẹ tí ó máa súnmọ́ lọ́wọ́ sọ́tà aláàlọ́ bẹ́ẹ̀ mọ́ wò kú wò tí ọlọ́run ní owó mọ́ wò kú mọ́ o nítorí àlàálẹ̀ ni wọ́n wò wọ́n sì bá mọ́ jókòó tí ọ̀dá jókòó bí ìrègbè mọ́ tí ń fọ̀rọ̀ sí ẹ̀yẹ́ àbí tó ń fi àdínà mẹ́ta sẹ́mi sí ẹ̀yẹ́ mọ́ jókòó bẹ́ẹ̀ ọmọ ìyá mi o eléyìí nínú tó ń jẹ táà tó ń ṣe ní Ramadan táà fílẹ̀ ìrún wákàtí márùn-ún wá ń pé dáadáa ṣáàbójú nígbà tó á lo 30 days tó fi kírun a parí Ramadan tọ́lọ ń lò tí pẹ́yà ló mọ̀ṣálá tàbárakàlá wọ́n ti bọ́ okùn náà lọ́rùn rẹ̀ lóògùn ọlọ́run alérò pé lóògùn ọlọ́run bu apáta wọ́n ti bọ́ okùn náà lára wa ohun kírun ní Ramadan tó ti parí ó tún á padà bí pé ó tún á máa kàrún pọ̀ àbó tí ẹ̀ ní kírun mọ́ àpàdà sí ilé wọn ìyá mi o ọlọ́run ní fi kẹ́rì fọ́ọ̀kan ní gbogbo wa o ó ti ń kírun lásìkò mọ̀ kí lásìkò lẹ́kún ní máa nìwó ọlọ́run ti gbàdúrà rẹ̀ mọ̀ṣálá tàbárakàlá mọ́tò padà bẹ́ẹ̀ máa sẹ́yẹ́ ìrún tó bá ń ṣiṣẹ́ kan lọ́wọ́ tọ́lọ́run ní ọ bàbàrà ti iṣẹ́ tó ń ṣe lẹ̀ wọ́n lọ kírun fọ́lọ́run ipò ló fi ń wá ọlọ́run mọ̀ bí owó tí ó nàlẹ́ bàríkà tí ó ṣe fún ọ tó bá ní nǹkan tó yẹ pé ó ń ṣiṣẹ́ ó sì ń kírun mọ́lá ó sì ń bá ṣe lọ iṣẹ́ ò lè nàlẹ́ bàríkà tó akálówó lọ wá ní kìí ṣe pé iṣẹ́ tó pọ̀ ló fi rówó lọ́dọ̀ ọlọ́run iṣẹ́ tó ń ṣe ọlọ́run lè darí iṣẹ́ kan sí ọ̀tọ́ pé wo tí ọ̀jẹ̀mọ́ tó ń ṣe pé ló ti rówó bàríkà ilé ìyẹn máa wá wọ́n kí wọ́n jókòó bí iṣẹ́ òṣìṣẹ́ ọmọ kí tọba yá wọ́n di pé asìrì wá tó wọ́n kí lórí asìrì a'udhu billahi minash shaitani rajim ọmọ ìyá mi ní Ramadan wò sírú ẹ̀ mọ́ sírú ẹ̀ mọ́ ẹlùmí ọmọ kẹrùn pọ̀lálẹ́ ọ̀bójúmọ́ mọ́ tọ́lọ̀ tí kò yíkí bí Ramadan wọ́n ti padà bẹ́ẹ̀ mọ́ o bákan náà ọmọ ìyá mi Ramadan wọ́n tó fi ń ṣàánú ẹjá tó mọ̀ ṣàánú wa lọ ọmọ ìyá mi ká mọ̀ ṣàánú lọ alhamdulillah ọ̀ṣàánú ẹni tí ò rí jẹ́ mọ̀ ṣàánú rẹ lọ bẹ́ẹ̀ náà bákan náà ọmọ ìyá mi mọ́ padà ń bẹ̀ ẹni tí ebi ń pa òun fún lóúnjẹ máa fún lọ́bà náà ọlọ́run tí ní owó ọkọ̀ rẹ̀ ọlọ́run ní sọ àkálẹ̀ ń bí ọkọ̀ rẹ̀ mọ́ ṣàánú lọ ní tàbí ẹkọ́ mìíràn ọ̀tọ̀ náà nù ẹni tí bá ń pa mọ́ fi ilẹ̀ mọ́dàgbélá rẹ̀ ṣàánú rẹ̀ pé bí ọmọ pamọ́ tàbí kọ́nù àti yege ń bẹ̀ lẹ́kọ̀ọ́já mọ́ ṣàánú wa lọ gbogbo tó kálukú wá ń ṣe láwọn sẹ́ẹ̀rẹ̀ ní Ramadan lẹ́kọ̀ọ́ mẹ́jẹ̀ ká fi ilẹ̀ o ìta àfilẹ̀ iṣẹ́ burú mẹ́jà padà bẹ̀ mọ́ o lọ́bọ̀ yóò ṣàánú wa o àní dèrò ẹ̀yìn mọ́ o àní dèrò ẹ̀yìn mọ́ o àní dèrò ẹ̀yìn mọ́ o àǹkínà fílà òru mọ́ fi ilẹ̀ mọ́ ọmọ ìyá mi kódà ó kéré tán mọ́ kí méjì lọ́wọ́ alágbáyé tó pọ̀ bẹ̀rẹ̀ o mọ́jẹ̀ ọ̀bọ́ mọ́ ibẹ̀ ló tí a mọ́ bẹ́lọ́n tó ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run mọ́ ṣàdúrà rẹ mọ́ ṣètọ́mọ́ mọ́ dùn ọmọ pàtàkì ọmọ ìyá mi ètò tí ìbí mọ́ ṣàdúrà rẹ mọ́ wọn ò fi ní kan wàhálà mọ́ tó gbà ti ṣàdúrà tó dá fúnlẹ̀ fọmọ rẹ̀ tó mú tọmọ ládùúgbà tó mú àdúrà rẹ̀ lẹ́yìn àdúrà gidi Ọlọ́run fi ṣe dára tọ́pọ̀ fún àmọ́ sọ́lọ́pọ̀ ọgbà fún wa ìtàlẹ́bí Sàkáríyà pé kó ti ṣàdúrà ìtọ́mọ rẹ̀ Yàhàyá
tí ó jẹ́ ó ti ṣe kó tó di pé ọlọ́gbọ́n ó ti ṣe gbogbo tí ó ṣẹlẹ̀ tó ń fẹ́ kó jẹ́ dáadáa pátá ẹni ẹ̀jẹ̀ ká mú àdúrà àwọn ọmọ dáadáa jọ o ẹ̀yin òbí àdúrà ọmọ ẹ̀mọ̀ tẹ̀ ń ṣe o ẹ̀mọ̀ ṣàdúrà fáwọn ọmọ yín ẹ̀mọ̀ fi wọ́n ṣe pé ẹlòmíì ti máa fọmọ sí pé láti kékeré tó bá dàgbà tán ìpè ọmọ lápálára ọmọ eléyìí ọ̀dá o ẹ máa dá ọ̀rọ̀ pé fún wọn ní ọmọ tí ń ṣe ti ń bí inú ẹ máa sọ pé ọfẹ́kọ́lọ́ sọ lóríire ni sọ fẹ́ sóríire ni ọmọ yìí hàn yóò sì sóríire náà lùgbọ́ ọlọ́run àbíkọ́lọ́ pé sórí ìburú ni wọ́n mú jẹ́ ọmọ owó sórí ìburú o ẹ̀kọ́ máa jẹ́ ká máa sọ ẹnu wa òbí ọ̀rọ̀ ẹ̀ lágbára pọ̀ ó lè wípé gbólóhùn ká sọ ọmọ báyìí tó pé ọmọ máa rán lọ títí ẹ̀kọ́ jẹ́ máa sọ ẹnu wa o tá a bá ń ké sáwọn ọmọ wa tá a sọ̀rọ̀ bú sí wọn wọ́n sọ̀rọ̀ bú sọmọ ọlọ́mọ o wọ́n tó ń bú ọmọ ọlọ́mọ tó ń fi ṣe pé wọ́n á fi tiẹ̀ lọ sábà fún ọlọ́wọ́ sàánà wa o ajá fi rúwà bẹ́ẹ̀ lẹ́ o wọ́n fi ọmọ ọlọ́mọ sí pé máa ṣàdúrà dáadáa fún wa àdúrà tàládùúgbò rẹ̀ ọ̀bẹ̀ ọ́ àdúrà tọ́rẹ̀ rẹ̀ ọ̀bẹ̀ ọ́ àdúrà tí mùsùlùmí kan ọ̀bẹ̀ ọ́ máa ṣe fún un yóò fi jẹ́ fún wọn náà ní ọlọ́mọ kan tó fẹ́ ṣe exam ọlọ́wọ́ ọmọlọ́mọ ní fẹ́ ṣe exam lọ́wọ́ yóò yege o ọlọ́mọ fi ṣe kùn gẹ́rẹ́ o mọ́pá hàn wo tọ́mọ tí ẹ bá ń ṣe exam lóògùn ọlọ́run yóò yege àwọn kí ti bọ́ sí àmì tí wọ́n ọmọ tí sàn mẹ̀lẹ́kà nígbà wo ni wọ́n tó ń ṣàdúrà fẹ́ ní lẹ́ni tó jẹ́ pé ọmọ ìyá mi ká máa ṣàdúrà fúnra wa ní kọ̀rọ̀ ó dá pọ̀ jù gan ni ó sì mẹ́jẹ́ káàdó yẹn ò tètè gbà ìta sọ̀rọ̀ yìí pátá ọjọ́ wà sí gbogbo ìlà fẹ́ ṣe fún wa wá ìsábà fẹ́ ṣe fún ọmọ ìyá mi tá a fẹ́ mú jáde ìjà wà yìí tí ẹ̀rí ọlọ́ba subhanahu wa ta'ala wọ́n pàtàkì ìtọ́jẹmọ́ ẹ̀dẹ̀ wọ́n pàtàkì ẹ̀ fún wa púpọ̀ jù ẹ̀dẹ̀ ni pé ẹn tí àwọn ń bẹ láàrin wa àti ẹ̀ sàmójúkò fún àgbà sọ́lé fún wa lọ́ba subhanahu sọ́tò ṣúrọ́ lọ́ sọ pé àmọ́ ní àfa wa aslaha ajruhu ala Allah inna Allaha la yuhibbul zalimin wọ́n sọ pé àmọ́ ní àfa ẹni tó bá jẹ́ pé nǹkan kan pa wọ́n pa àtẹnìkan láburú tó bá fẹ́ gbẹ̀san lọ́dọ̀ rẹ̀ ó sì fẹ́ fìyà jẹ́ pé àyíǹjẹ̀ kan dàmà èmi lọ́sẹ̀ yìí sí ọlọ́run pé ọmọ ní àfa wa aslaha ẹni ọba jẹ́sẹ̀dẹ̀ ó lè ṣe ní tó fẹ́ ṣe lóòótọ́ ó lè fìyà jẹ ní tó ṣàìdá sí ṣùgbọ́n kí ló ṣe ó ṣe ẹ̀dẹ̀ fún ó ṣàbójúkò fún kò fìyà jẹ mọ́ ọmọ ní àfa wa aslaha ajruhu ala Allah inna Allaha la yuhibbu zalimin ló bá jẹ́ pọ́ sí ẹ̀dẹ̀ tó lè fìyà jẹ èèyàn ọ̀gá tó lè fìyà jẹ ọmọ sẹ́rẹ̀ pé ń tọ́ dẹ́bò fún mi yìí wo ọparí fún ọ ìyá bàbá tó lè fi ẹjẹ ọmọ tó rí pé nítorí ọdẹ́wọ̀n yìí jẹ ọmọ ayé ọmọ pé ọdẹ burúwò tó wá ṣẹ̀dẹ̀ àbọ̀ rẹ̀ ni àbí alásùnmọ́ kan ni àbẹ́yẹn kan lọ́sà ìdá sí ọ àmọ́ ní àfa wà aslaha ẹni ọba ṣẹ̀dẹ̀ kì í ṣẹ̀dẹ̀ lásán ẹni mẹ́rin pé àwọn tí táwọn ìfìyàjẹ́ mọ́ ìgbẹ̀sẹ̀ mọ́ ṣùgbọ́n yóò tó ṣe nǹkan tó ṣe kí ni tó burú ọlọ́run fi kó wà aslaha ó sì tún ṣe dáadáa tí tó ibá wọn ó tún ṣe dáadáa kí tó ṣe èdè lásán ẹ̀yìn ní fìyà jẹ ọmọ ti tán nù mí àmọ́ tó ní mí tọ́fẹ́ sí kíni tọ́fẹ́ ṣe tóyé ó nìkan tí máa fún yọ àjálẹ̀ ìdó pé kàláàsì fún máa ń lọ́pọ̀ aslaha tó sì tún ṣe dáadáa lẹ́yìn èdè tó ṣe kí ló ṣe rẹ̀ fún ajruhu ala Allah inna Allaha la yuhibbul zalimin wọ́n ti pè fàájú ala Allah ẹ̀sìn rẹ̀ tani ó ṣe lẹ́sẹ̀ ọlọ́run ni ó sọ lẹ́sàn wọ́n tí ó ṣe ìdásí wọ́n tí ó ṣe ìdásí tó ṣe dẹ̀ tọ́kàbálẹ̀ ọlọ́run sọ lọ́wọ́ ẹ̀sìn ọ̀dọ́lọ̀ lọ́wà ọlọ́run sọ lẹ́sẹ̀ tọ́pọ̀ ọlọ́run ọ̀sẹ̀ tí ó sọ ẹ̀sìn ńlá ni ó lè yọ sí ọ dáadáa níbi owó níbi àlàáfíà níbi ìkẹ́ torí kí ló fà á torí pé ọ̀sẹ̀ dẹ̀fẹ́ ń tọ́sà ìdásí ọ ò ní ẹ̀mí ìdáríjìn fẹ́n tó ti kàrí ẹ̀nú tó sì yẹ kó o sí lóòótọ́ àmówó tọ́lọ́run mẹ́ra pé ìsìn ọlọ́run mọ̀lágbára owó ó sàmójúkò fún ó tó ń bá dáadáa sí ó tó ń bá dáadáa tí ń ṣe é fún bá lọ wọ́n mọ̀ yá mi dákọ̀ ẹja ní ẹ̀mí ẹ̀dẹ́ o ẹ̀mí ìdáríjìn ẹja ní o ìwọ ìyàwó tó lóòrí foríjọkọ ẹ láyéláyé torí pọ́sà ìdá kan sí ọ àti ìsìn kó o ti sàmójúkò kó lè bá àrí orí ọlọ́run gbà kó lè bá àrí ẹ̀san ọlọ́run gbà ìwọ ọkọ torí ìyàwó ẹ̀sà ìdá sí ọgbẹ́ láyé ló ti parí ọmọ ìyá mi lọ parí láàrin ara yìí sàmójúkò kọ́ ọ̀sẹ̀lẹ̀ fún ọ̀sẹ̀kẹ́ fún kọ́mọ bá dáadáa lọ ọlọ́run fi sàánú ẹni
pápá bá lẹ́mìí pọ̀ fẹ́ fi ṣe ìkẹ́ fọ́lọ́ fẹ́ fi ṣe fẹ́ ṣe tó fẹ́ ṣe nítorí tọ́lọ́run ọlọ́run pé tahajjudu ala Allah ẹ̀sìn rẹ̀ lọ́wọ́ aṣọ pé ọlọ́run pé inna Allah la yuhibbu zalimin ọlọ́run ní kó mọ́sàbòsí sí ìyàn o wọ́n tọ́ mọ́ pọ́ o lè ṣe mọ́sàbòsí o ọlọ́run nífẹ̀ẹ́ àwọn alábòsí èèyàn o ẹ bá máa ṣe àbòsí ọkọ̀ burúlógún o kò sì ní já síbi tó dá o tó pọ́lọ̀ ọba súnmọ́ta alágún ò nífẹ̀ẹ́ kíni ọlọ́run sílé wọ̀ fàlátà wọ́ọ̀lámù ẹ má ṣàbòsí sí ìyàn o wọ́n mọ̀ ìyá gbogbo ọ̀nà táyìn máa gbà ṣàbòsí jìnnà sí wọ́n ṣàbòsí ọmọ ìyá rẹ o tó bá lọ ṣàbòsí sí ìyàn ẹni tó ṣàbòsí sí tó bá fẹ́ ọ́ sí pé ní ìpè tí wọ́n jà kíákíá ni o ẹni tó ṣàbòsí sí tó ní pé o lè ṣe ó lè fàyàn wálé lẹ́ẹ̀kan náà tó gba kíláàsì rẹ̀ sílámọ́ rí ẹnìkan lọ́kàn fi sẹ́pẹ̀ lọ́sàbòsí sí ọ̀tán àfitá tó ṣàforíjì fọ́pọ́lọ́ bá ń dá ọlẹ́ padà fún nǹkan tó bọ́ po wọ́n ṣàbòsí sẹ́nìkan wọ̀nyá mi ọmọ èké ló kéré jù mọ́ sí àbòsí sí o tó bá sì ṣàbòsí sẹ́nìkan lọ́wọ́ foríjì lórí ìpínlẹ̀ kò sàmójúkò fún mi kó sì foríjì ọ ọmọ ìyá mi tí wọ́n foríjì lọ́dọ̀ rẹ ọmọ ẹlẹ́mìí ìdáríjì o àwọn ẹ̀ ti mọ ẹ̀sẹ̀ tí mẹ́jú kí ọmọ ẹlẹ́mìí ìdáríjì ọba yóò ṣàyà àforíjì bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wá o ẹ bá mọ́ sí àforíjì fún yàn àrùn náà retí orí ọlọ́ọ̀ni o ọlọ́run mọ̀ ṣàánú náà tọ́lọ̀ bá tilẹ̀ ti sàdéhùn pé wọ́n sàn ẹ̀lẹ́sàn kí ló tó kù fọkànbalẹ̀ kéésì èèyàn ọmọ ìná ọjà tí wọ́n sàdéhùn fún pé àfọkànbalẹ̀ yìí ṣe báyìí fún ọ ní ó sì di ẹgbẹ́ wọ̀lá ìwò sórí tí wọ́n sọ fún ọ wò ó kò sí èsì ìbò ìbò tó bá yá kò sí mọ́ dùn àbí wọ́n lọ sàdéhùn fún pé àbí sọ́yìn fún ìdòkè fún ìdílé fún ọ wò ó bí wọ́n bá yá yóò pé wọ́n pò ipò yọ̀dọ̀ rẹ̀ yóò pé wọ́n kò ní lọ́mọ́ àwọn bí yẹn ti àmọ́tọ́ lọ́nkọ́ tahajjudu ala Allah lọ́lọ́run wọ́n sẹ́lẹ̀sán ẹ̀sìn ọ̀dọ́ lọ́wọ́ ọlọ́wọ́ sẹ́lẹ̀sán ọlọ́sì mọ́ tí ó sẹ́lẹ̀sán tó bá kọ́ sún kọlùkọ́ lẹ́sàn rẹ̀ o ilé ìjẹ ìtàfẹ́ àparí ẹ̀ kò náà ni wá sí fógbẹ̀yìn ìyá wa ó kí ẹkú tọ́jú wa nínú Ramadan mashallah àwọn tá a gbà tọ́rọ ní àríbà dáadáa ẹ̀yìn ìyá wa lè mọ̀ sí lọ́mọ̀ fún sẹ́nà sí tẹ́bálẹ̀ sí ń jẹ fọkùnrin tó bá lè yín bá rí ọmọ sí wàhálà pọ̀ o ní kọ́ mọ́ ara jẹjẹ ń ta wọ́n sì máa fún ní tí ọ̀bá rẹ̀ mú ọmọ fún jẹ àbí fẹ́ pé pọ̀ tí ọmọ jóná síbo bẹ́ẹ̀ ni ẹwọ́n kí ìṣọkùnrin tí wọ́n ti ń ṣe ń jẹ kó tó bala yọ́pẹ́ o àti kọ́ lọ́mọ ìsànú ni ó bẹ́ yàwó rẹ̀ já o wọ́n tó mọ́ bẹ́ yàwó rẹ̀ já ìyàtì mọ́ jẹun nù tí wọ́n ti ń jà tí ọkọ àti ìyàwó bá ń jà lóyà tí ọmọ jẹ́ ni pé tọ́kùnrin lọ́wọ́ lọ sí jẹ fúnra àwọn ìyàlọ́fẹ́ fi jẹra rẹ̀ yóò ti bá nǹkan mí lọ ohun ti jóná orí náà aká àwọn ògbó jẹ́ kórí náà tí lọ́fà wọn àtọkọ wọn àti ìyàwó rẹ̀ ń jà ẹwọ́ ìjà parí ìjà ọlọ́run já rí ṣetán láàrin wa o akí ògbẹ́ ìyàwó pátá lórí iṣẹ́ tẹ́ ṣe ẹ̀jẹ̀ kí sáàrí ọ̀bọ́n máa lọ́wọ́ wọ́n ìjẹ́ ìsinú bọ́ sásìkò lọ́bẹ̀ ìbánisọmọ fún yín o ẹ dákun ẹ jọ̀ọ́ iṣẹ́ tẹ́ ẹ̀yin obìnrin nítorí ọmọ fún yín ṣe iṣẹ́ àlùbáríkà ni ọlọ́run ṣe ní ìdùnnú fọ́kùnrin ni ọlọ́run ṣe ní ààyè ìbànújẹ́ fọ́kùnrin ẹ wá dúró dáadáa ẹ dúró ti àwọn ọkọ yín lásìkò yìí ayé ti bàjẹ́ ó ti di pé ní ọkọ kan wá ní àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé tọba ní bùkátà àwọn ọlọ́mọ sí kíni ọmọ ìyá mi tí obìnrin bá ti bọ́ sọ́nà ó ti kú ó ti tán láti pọ́ tó ní mi mọ́ta ní bọ́kọ̀ rẹ̀ ó ti yọ́ nílé ọkọ wọ́n ti yọ́ wọ́n ti bayé ẹ jẹ́ wọ́n tó bá ń ṣe bẹ́ẹ̀ lọ túbá o dúró tọ́kọ̀ rẹ̀ àti wọn náà wọ́n fẹ́ bọ́ sọ̀rọ̀ kábí kan wọ́n fẹ́ bayé ẹ jẹ́ nù wọ́n fẹ́ kọ́ lèmi ọ̀bọ tọ́jú àwọn ọmọ rẹ̀ ni wọ́n fẹ́ bayé ọmọ wọ́n fẹ́ káwọn ọmọ rẹ̀ kiri ọlọ́wọ́kùnrin jẹ́ káwọn ọmọ wọ́n rárẹ̀ o ẹ̀kọ́ ẹjọ́ ilé káwé ìwọ́ já di àwọn pamọ́ dáadáa tọ́jẹ́ yí pé àwọn ọkọ̀ wá ní wàhálà kan ni ìjà fi àdúrà ràn wọ́n lọ́wọ́ ẹnìkan ò lérí bẹ́ẹ̀ ti rí yìí kó tó máa wádìí kó tó lọ máa gbé àdúrà bẹ̀ nìkan èyí náà ni wọ́n mọ̀ sọ pé ìgbà ṣàdúrà àdúrà yìí láti mọ́ gbà àdúrà yìí obìnrin mọ́ gbà yìí obìnrin tẹ́ dún fọ́lọ̀ dáadáa àdúrà yìí mọ́ gbà lọ́bàá yóò máa gbàdúrà wá sí o ẹ fi àdúrà ran àwọn ọkùnrin lọ dáadáa ẹ máa dùn wọn nínú wọ́kọ́ bá lọ tó bá bọ̀ tí nǹkan ò bá dáa tó ẹjọ́ mọ̀ pé nǹkan dáa ẹjọ́ mọ̀ pé lówó lọ́wọ́ bí ò lówó lọ́wọ́ ẹjọ́ mọ̀ pé òun lówó lọ́wọ́ àdúgbò ẹ̀ṣẹ̀ pípẹ́ ẹ̀ṣẹ̀ ń dúró sí un tẹ́ǹ sàdúrà fún nǹkan ó yí padà sí dáadáa
sùúrù lè ń fẹ́ gbé ọkọ sùúrù lè ń fẹ́ bá ọkùnrin lò àwọn ọkùnrin inú wa máa lé pọ̀ ju gbogbo nǹkan làwọn fẹ́ jàre ń bẹ̀ àwọn tọ́lọ́ bá ti tọ́yìn sọ́nà tẹ́yìn ní sùúrù ẹ mọ jèrè tó pọ̀ o ẹ jèrè tó pọ̀ lọ́dọ̀ Ọlọ́run ẹ jèrè tó pọ̀ lọ́dọ̀ àwọn ọmọ yín torí pé sùúrù tóbìnrin máa ní fọ́kọ ọmọ nítorí ta ni torí káwọn ọmọ rẹ̀ rí bá ìyá rẹ̀ ni lọ́wọ́ yóò bá ní ìyá ọmọ yín rẹ̀ o ẹkùn sùúrù pàtàkì pọ̀ láti máa lò fáwọn ọkùnrin ẹ sì mọ ẹlẹ́mìí tó dá sáwọn ọkùnrin yín ẹ mọ ẹlẹ́mìí tí ò dá sáwọn ọkùnrin ẹlòmíì ọkọ̀ ìbáyìí dé bá pẹ́ dé báyìí wàhálà dé ibo tí ń bọ̀ tí ti pé kiri kan ẹlòmọ́ wá sí ètò ọkọ̀ mọ́kùnrin ẹnu wàhálà dúnú gbígbèsè ayé ìdùnnú lẹ́mìí tó dá sọ́kọ̀ rẹ tí báwọn lẹ́mìí tó dá sí tọ́dípọ̀kọ̀ rẹ bá ń wá àlékún ni ṣàdúrà fún Ọlọ́run ó jọ kọ̀ mi ó sì ènìyàn mú o ní àbáríkà tájọ nífẹ̀ẹ́ ara wa tájọ mọ́ gbígbèsè ayé tàlàfíà tí ó dá fún wa mọ́ ọkọ̀ wọn lá ni ó ṣe fún wa nítorí Ọlọ́run ó ṣe tí ó ṣe àwọn tẹ̀wá ní pé ní ẹ̀kọ́ oníṣẹ́lẹ̀ báyẹ̀ yẹn tọ̀wọ́n lọ́sẹ̀lẹ̀ o kọ́ wá fọ́ fọ́lọ́run kó nísùúrù fọ́lọ́run dáadáa báyẹ̀ yìí ní tó kéré ayé yìí kọ́ lọ́mọ ṣàánú ni mú ní tó kéré ló fi gbádùn ayé rẹ o lọ ṣàánú wa o lọ ṣàánú ilé ẹjọ́ àbáwá náà ẹ̀kọ́ ẹjọ́ ẹ máa nífẹ̀ẹ́ sáwọn obì àwọn ìyàwó dáadáa ìfẹ́ tó dáa tí èsì bẹ̀ ti rọ́ ẹ máa ní sí wọn dáadáa àwọn obìnrin ní ìdíkẹ́ máa dùn nú àwọn obìnrin òye wo tájí kóbìnrin kò mọ dídùn lọ́dọ̀ ọkọ rẹ̀ kò mọ kí ẹ mẹ́ bá sáwádà ẹni tí ìbá sáwádà yóò sì mọ nífẹ̀ẹ́ sí ẹwùsẹ́ wọ́n pín tọ́ bá ìyàwó ẹ̀ sáwádà wo yóò sì mọ nífẹ̀ẹ́ sí lómi tí wọ́n bá lọ ra já ìkankan ní ọmọ bẹ́ẹ̀ nìkan bá bẹ́ẹ̀ tí máa ra jà máa bá sáwádà kan yóò sì mọ nífẹ̀ẹ́ sí lórí wọ́n tó ti sí ọ̀nà burú lẹ̀ àyè tó jẹ́ kó ti dí wọ́n ló sí ilẹ̀ máa bá ìyàwó ẹ̀ sáwádà kọ́mọ̀ jẹ́ pé ọ̀rọ̀ oúnjẹ ọ̀rọ̀ pé nǹkan kò sí nǹkan kò tó ilé òun kò tó ìyẹn kan bàjẹ́ náà lẹ́lẹ́kàn máa sọ lásán ẹ máa sọ̀rọ̀ tọ́jú pé máa mú dùnú wá ẹ máa àwọn ọ̀rọ̀ dùnú ọ̀rọ̀ ẹ̀rín ẹ máa sọ kí ẹ máa yọ yẹ́fì máa lékún ní dùnú ìdùnnú máa lékún yọ àlàáfíà ní bàbá yóò sẹ̀ padà wa o wọ́n ti ká máa wọlé àlàáfíà o lọ́bà kùnrin sílẹ̀ ní àsìmọ̀ fún wa o Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahi alhamd Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahi alhamd Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahi alhamd lọ́bà yóò gbàlẹ́sẹ̀ fún wa o lọ́bà sílẹ̀ àsìmọ̀ fún wa o ọdún òdùnnú ọdún ayọ̀ ọdún oore àlékún yìí lọ́mọ sí fẹ́ nìkan kan wá o gbogbo tá a ṣe ní àdúrà ló gbọ́ Ọlọ́run lọ́wọ́ ti bá dẹ̀ ọlọ́ba ìgbà ló gbọ́ Ọlọ́run ọdún tí ń bá àmọ̀dún pé alhamdulillah mo tá a ṣe ládùúrà lọ́dún tó kọjá lọ wọ́n ti bá ìgbà ní o lọ́ba yóò sànú wa o Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n jọ mọ̀ ọ̀rẹ́ tàlàfíà sí wọ́n jọ mọ̀ tò sí jọmọ̀ tò àbọ̀ tí wọ́n gbé wa rù àbọ̀wá Tinubu náà mọ́ bá ní kéèsì wọn àwọn ọ̀gá wọn nígbà yìí náà gọ́fẹ̀rẹ̀ wọn ní Ògùn state wọ́n bá ní mọ́ kéèsì wọn wọ́n bá ní kọ́ wọn sí Ọlọ́run gbogbo tí ó jẹ́ àwọn àbọ̀ mọ́ọ̀mù ní òbí táwọn bẹ́ẹ̀ yìí Ọlọ́run bá ní mọ́ sẹ̀kúnadá wọn àbá ìmọ̀mù ògìjọ Ọlọ́run bá ní sẹ́wọ́n ẹ̀sán rẹ̀ wọ́n tí ó jẹ́ àwọn mọ́ọ̀mù pátá ó bá ní kọ́ mọ́ sí sẹ̀kúnadá wọn wọ́n tá jẹ́ jẹ̀mọ́ tá ń kí lẹ́yìn wọn náà ìwọ́lọ́run mọ́ sẹ̀kúnadá wa ìwọ́lọ́run ó mọ́ sí àdìkú ìmọ̀ ni wa wá sí wọ pátá ní ọmọlẹ́yìn tó fún àbí sàlám Ọlọ́run ṣàánú wa o Ọlọ́run ṣàánú wa o Ọlọ́run ṣàánú wa o Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahi alhamd Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahi alhamd